ariwo tó dẹ̀ ń lọ jàrán yẹn pé ọkọ̀ Ìyábọ̀ fà wàhálà bàbá Ìjẹ̀ṣà. Arábìnrin yẹn ó kàn ń bọ́ta á jókòó síwájú kámẹ́rà ẹ̀ alóhùn ṣe live over 6 million 10 million ló kàn ń sọ tí mo wá wò pókè ìrúrú àwọn onítíátà rí diplomacy láàrin onítíátà Abosi ni ọ̀pọ̀ ọ̀nù ìkà àti ẹ̀mí òkùnkùn tó wà lórí social media ọwọ́ wọn ló wà. Èmi máa sọ fún yín categorically àwọn blọ́ọ̀gì tó fi ń ṣe ìkà tó ń jẹ́ pọ́n popular tó ń ba yàwọ̀ jẹ́ àwọn onítíátà ni ó dàbí finance àwọn ní ring leader. Àtọ̀dá ti dé Kọ́lá Adéjòjò ọmọ kékeré presenter. No Mr. Laarin he pass through Babasire pa Kasumu tó ń jẹ́ Kasumu yẹn Babadọ̀gọ̀ Babasire ló sọ wọ́n ní Babadọ̀gọ̀ tó madam ṣájẹ́ Babasire ló jẹ́ kó máa jẹ́ ṣájẹ́. Aláǹkéré. Activism kọ́lọ̀ bá mi fi kẹ́wọ̀n ìyẹn Babasire. Mo ń láti pay back. Mo ṣe dé stage kan wọ́n bú sẹ́kú wọ́n á gbé ìgbẹ́ wọn tí wọ́n á lọ dànù. Máyíra wa ni mo fẹ́ ṣe party mo fẹ́ ṣe premiere mo fẹ́ ṣe kíní kan ìyẹn ò pa anybody wọn lára. Ṣùgbọ́n ìwọ níṣòro pé tàbí pé yàkọ̀ rí pé ayé kò fẹ́ kẹ́yìn sí ẹdí àbí ó ti lọ ṣe kankan ìjọ ìlú mọ̀ pé ò léèyàn. Àtàndá ti dé o Katsina ti dé o pẹ̀lú ètò tí ẹ ti ń retí lọ́mọdé lágbà ẹ wá nǹkan fìdílé. Ẹ bá dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ tèmi ni Yomi Fabiyi àwọn tí àpèjẹ́ ń jẹ́ ọ̀tá ò bá Yomi Ọlọ́run ọba ni ò jẹ́ Lukman Fabiyi. Iṣẹ́ tíátà fíìmù generally ẹ jẹ́ ká mọ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀. Lákọ̀ọ́kọ́ náà tó bá tiẹ̀ sọ pé máa ṣiṣẹ́ tíátà fún àwọn tó mọ̀ mí dáadáa bíi tí àti ń dàgbà bọ̀ láti kékeré kò sẹ́ni tó máa sọ pé òun rí lè níran pé máa padà níṣẹ́ ṣiṣẹ́ tíátà débi pé máa lókìkí. Àmọ́ gbà tí mo bẹ̀rẹ̀ sí ń ṣe káàkiri ládùúgbò máa lọ ó tiẹ̀ ní ẹ̀gbọ́n kan tó máa mú wa lọ á ní ká wọ ọṣọ bíi bèbí ká lọ entertain àwọn èèyàn nípa tí tèmi náà bá dá jókòó síbì kan máa sọ̀rọ̀ máa pa àwọn ẹlẹ́rìn fótó. Àmọ́ wá ní ìyá kan ní street kẹta Sanusi street lọ́npẹ̀ torí Awóṣeyìn street lè ní gbé Adébíyìwá Sanusi street. Àdúgbò wo nìyẹn? Ní Ṣómólú kí nílùú Èkó. Tó má ti lọ bá jókòó síbẹ̀ tó bá ti dọwọ́ alẹ́ tí àyìn bá ti tó ń jẹ máa pa àwọn customers lẹ́rìn kí sọ̀kan tó ṣẹlẹ̀ ládùúgbò àbí kí sọ̀kan béèyàn kan ṣe ń lọ pé ẹ̀wọ́ eléyìí tó ṣe ń ṣe kinní kan tí má ti ṣe ìyá yẹn kọ́ fún mi lóúnjẹ tí má ti fi sára máa lọ sùn ìyá yẹn kọ́ pè mí níjọ́ kan pé wá mo ṣe máa ń jókòó ti ohun yẹn máa ń jókòó síbi ọ̀dọ̀ ohun yẹn ó máa ń jẹ́ káwọn èèyàn wá fẹ́ máa ra oúnjẹ so òun wá wò pé ṣé mi rò pé ṣe tíátà ni Ọlọ́run yan mi pé kí n lọ ṣe kí ìyá yẹn ló wá ní tó bá jẹ́ pé mo ní ìdí owó mọ́tò ṣetán láti fún mi ò mọ bí máa ṣe rí wọn mi ò rí star kankan rí nílé ayé mi ó wá ní òun mọ̀ pọ́n wà ní èbúté mẹ́ta nígbà yẹn kẹ̀dẹ̀ rí àwọn méjì ló wà lọ́kàn mi Alhaji Taiwo Hassan Ogogo àti Alhaji Babatunde Medina kọ́lọ̀ bá mi fi kẹwọn ìyẹn Babasire wọn á di gbígbà tí wọn kọ́ ń gbìyànjú àti bá Alhaji Taiwo Hassan Ogogo sọ̀rọ̀ ní hàn fún mi ní audience tààrà bá tó lọ sọ́dọ̀ Babasire àti wọn àdìpọ́rọ̀ yẹn ò lọ dédé mo ọgbọ́n òun mo lè dáná o jẹ́ nǹkan tí máa kọ́ bí lẹ́tà kan fẹ́ ṣe nǹkan ládùúgbò wọ́n ṣàfẹ́rẹ́ ni tí ó fẹ́ ṣe nǹkan from there máa wọlé sí wọn ní ara mi kì í ṣiṣẹ́ yìí wọ́n ní mo lọ́jọ́ láǹdì ẹ̀ kò sí mo fẹ́ ṣàlàyé fún ọ pé mo fẹ́ dàbí yín torí bó ṣe rí wọn lásán ó dàbí pé mo rí àǹjọ̀nú torí gbà yẹn mi máa ń bìrì fún àwọn tó ń ṣiṣẹ́ tíátà àwọn ọ̀rọ̀ àwọn yẹn pé wọn kì í jẹun wọn kì í yàgbẹ́ so mi ò rò pé yàn lásán ni wọn ẹ̀rù ń bá yẹn torí kò ṣàyè social media wa oníkálukú òun ló máa ṣàdúrà fún ẹ bá wo àti bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ṣe pẹ̀lú òṣèré tó rú àwa àmọ́ gbogbo bá ṣe ń ṣe tó náà tí bá lọ wo history náà tí bá ṣe ń sọ̀rọ̀ mi ní any scandal mi ní bàjẹ́ bí kankan gbogbo àsìkò tó yẹ kólú rẹ fi sáré pẹ̀lú gbogbo creativity àtẹ̀bùn tọ́lọ́run fún mi orí àwọn colleagues náà ni mò ń lò lè ó ti wá ń di pé wọ́n rí nígbà tẹ́ pé wọ́n fẹ́ lè máa sọ pé àbó fi ń ṣe nǹkan ni ní ìrúrú àwọn oní tíátà rí tó bá ń ṣoore fún wọn àbí tán níṣòro tó dúró tì wọ́n nítorí bóyá orúkọ everybody ń wá orúkọ owó òwò dẹ̀ ni ó nira fún ẹni tó lórúkọ kó wá máa sáàbù ẹni tó ní orúkọ bíi tiẹ̀ kò sí gbogbo eré tó fẹ́ máa bá olórúkọ ṣe impression tó fẹ́ máa create nìyẹn gbogbo nǹkan tó fẹ́ bá onítàn ṣe gbogbo ṣíṣe tó fẹ́ bá ṣe àbí ọ̀rẹ́ tó fẹ́ bá ṣe èyí tó máa jẹ́ rọrùn tí ò ní pa ẹ́ lára ló gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí olórúkọ ṣùgbọ́n èmi
tí òṣèré kan bá ń la ìnira kọjá màá gbé orúkọ mi sílẹ̀ àti mo ṣe jẹ́lẹ̀ màá fara mi gbolẹ̀ kẹ́ni yẹn lè dìde àbí kí ìnira yẹn kó lè stop ẹni yẹn wá rò pé ó dàbí pé mo tiẹ̀ ga ju ẹni yìí lọ wọ́n á máa fẹ́ máa tẹ̀ mí ní tẹ̀ láti mo dẹ̀ rí pé ọ̀tọ̀ níbi tó ń yí gbà àwọn tó bá tún wá ń dúró tó ràn lọ́wọ́ yẹn gan àti ṣubú ẹ̀ kó tó bá máa lọ wá padà wá rí pé àwọn ló wà ń di ẹ̀ torí pé wọ́n rí pé nígbà tó ti ràn àwọn lọ́wọ́ yẹn má lọ rò pé ó ti ju àwọn lọ àwọn ò dẹ̀ fẹ́ máa rí ẹ nírí pé káwọn máa wà lẹ́gbẹ̀ẹ́ àbí lẹ́yìn so ìwọ lọ́mọ àwọn kan fẹ́ panú ẹ̀ àfọ̀bàjẹ́ máa di ọ̀tá ọba nígbà mo ti wá rí pé pẹ̀lú social media mo wá rí àríṣà àti àrítàn gbogbo everybody pé àwọn èèyàn ò bọ́ sí o ìwọ tí a bá jọ ń ṣe iṣẹ́ yìí tó ta dẹ̀ ní nǹkan papọ̀ ẹ jẹ́ ká máa ṣe ní offline. bọ́lá ń ṣe wá bá mi ṣe nìyẹn bàbá Sùwé ṣe fún mi ní audience ni àwọn ti mọ nǹkan tí mo fẹ́ máa ṣiṣẹ́ tíátà fẹ́ máa tẹ̀lé bàbá Sùwé ok lọ sọ fún wọn lé pé mo ti gbà ẹ sọ́dọ̀ tó wàá máa tẹ̀lé mi bíi pa mi lọ léèbó ibi tá à ń lọ yẹn tí bá tẹ̀lé yín sìn á tó gbà wo tí mo ti padà sílé àwọn ìta àwọn kan ń lọ ìlàsọ lè tó bí ọjọ́ bíi 4 àbí 5 àbọ̀ ní kò sí wàhálà láì dágbére tó bá wọ ẹnìkan mo ní sàmà padà yìí rí mi tó bá béèrè pé nbo ni mo lọ màá ní mo sọ́ra mi nù kí lè ríra mi yé bàbá ṣe tẹnu bàdúrà ìjọ́nà lọ́rùn mo ṣe bẹ̀ wọ́n kí n máa ṣáà lọ sọ fún wọn lé kí n má wọrí pé àwọn ò ní change mind àwọn so bọ́lọ̀ ṣe mo ṣe bẹ̀rẹ̀ mo tẹ́ bàbá Sùwé bẹ́ẹ̀ mo ti mọ̀ nǹkan tó ń pè ní ṣe fíìmù mi ò ná ìdí à ń pa ẹ̀ rárá. nígbà tí àwọn Yomi Fabiyi tẹ̀rí nígbà tó dé ọ̀dọ̀ mi kò tí ì mọ èrè rárá tàbí tó fi gbà àmọ́ nígbà tó dé ọ̀dọ̀ mi ó mọ èrè ó mọ ọ̀tọ̀ pẹ̀ ní èrè. bí o bá ṣe bá bọ́lẹ̀ ń bí báyìí gbogbo bẹ́ẹ̀ máa dàrú ni tóògùn náà bá dé bí gbogbo bẹ́ẹ̀ so àwọn méjì yẹn dàbí gold yẹn náà dẹ̀ lọ́sí máa jẹ́ títí ayérayé mo kàn níran pé bí mo ṣe rí àyè lọ́dọ̀ òwe yẹn tí wọ́n bá ṣe ti gbà mí yẹn jẹ́ máa bá lọ àwọn méjì náà ló padà tún di ọ̀gá mi gbẹ̀ngbẹ̀ng àti Alhaji Yinka Quadri lórí Yinka Quadri náà mo like wọn but nítorí rose àwọn máa ń ṣe inú fíìmù mo ti rò pé bóyá àwọn máa burú impression ọmọdé kò sí ẹyin ìgbà tí èèyàn ṣẹ̀ wá súnmọ́ mo ti wá ṣẹ̀ wá rí pé so ìfẹ́ yẹn ṣẹ̀ wá tí wá pọ̀ sí mo ṣe wá kó àwọn mẹ́ta yẹn gẹ́gẹ́ bí ọ̀gá mi so mo make sure pa bí àwọn mẹ́ta yẹn ni mo ti kẹ́ẹ̀kọ́ yẹn. bàbá Sùwé Ògògó àti Alhaji Yinka Quadri. but bàbá Sùwé gangan la lè pè ní. láti bẹ̀rẹ̀. wèrè wèrè ọba gan olóyè jẹ. gbèsè mi ilẹ̀ tún kó bá mi yìí o. bàbá mi nu. bàbá rẹ̀ la kúrú mọ́ gàì tó sojú bí ojú nàkí. iṣu ẹni ní kọwọ́ ẹ ní bọ́pọ̀. ó lè ní ọ iṣu oníkọwọ́ rẹ̀ bèpo ó lépo jẹ ni ìwé ṣe sọwọ́ gàǹgà kọ́wọ́ rẹ̀ mọ̀ wí. ẹ mọ̀ pé training tí bàbá Sùwé fún mi kọjá pé iṣẹ́ fíìmù nìkan torí wọ́n fún mi láyè láti máa sunú lé wọn máa jẹ oúnjẹ wọn ìbáwọn ló lọ ń ṣiṣẹ́. ṣé mọ́ládùn ṣì wà ń gbà yẹn. àwọn ọ̀gá ló máa tún fún wa ló máa sáàbù oúnjẹ ò lè tọ́ bọ ṣàṣùwọ̀n so bí ìgbà tó jẹ́ pé wọ́n ṣe mí bí ọmọ ni torí at a point àwọn ọmọ wọn gan látòrí Ṣọlá wọn fà wọn lé mi lọ́wọ́ pé yá bá máa bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní ìwé ìmọ̀ tí wọ́n bá ní máa transfer sí wọn tá bá fẹ́ travel èmi náà máa kó pálí wọn fún kí n lọ tò ní Water Carrington ní Victoria Island so he is like a father so nínú ẹ̀ ìbáwí wà nínú ẹ̀ encouragement wà nínú ẹ̀ àmọ̀ràn wà nítorí àwọn nǹkan mi wà tó ní ṣe pẹ̀lú ìrìn àjò ayé tí ò ní ṣe pẹ̀lú fíìmù ẹ mọ̀ ẹni tó tún fún yàn láyè bóyá gbogbo business mi bẹ̀rẹ̀ sí mójútó business. ìyẹn bàbá Sùwé. nígbà tí èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ gbé ẹsẹ̀ nídìí iṣẹ́ tíátà ẹsẹ̀ mi ò tiẹ̀ tí múlẹ̀ wọ́n dì mí lọ́wọ́ mú kí ló dé tẹ́mi ò wá ní wá dúró síbẹ̀ fún wọn gbà táwọn wá ń gbé ẹsẹ̀ tó kọ́yìn nídìí iṣẹ́ àti inú ayé tiwọn so mo láti pay back mo ṣe dé stage kan wọ́n bú sẹ́kún nígbà tí mo tán lọ sí Amẹ́ríkà tí mo wá travel lọ sí Amẹ́ríkà lọ bá wọn tí mo wá gbé ìgbẹ́ wọn tí mo wá lọ dànù pọ̀ ìbú sẹ́kún yẹn mo tún lọ ń dàgbé àwọn ọ̀nà mi sọ pé nítorí mo ti lórúkọ mo ti lọ mo ní nítorí kí ni ẹ̀tọ́ mi ni láti ṣe. That's Abosi. Respect. Yes, sir. Alright, we'll stay safe. Stay safe. Yes, sir. Stay safe. Láǹkèrè.
ìfẹ́ rọ́tà ń ṣe lórí social media yẹn ó ti pọ̀ jù. ibi tá a dẹ̀ máa ríra wa ní mo fẹ́ ṣe party mo fẹ́ ṣe premiere mo fẹ́ ṣe kíní kan ìyẹn ò ń pa anybody wọn lára ṣùgbọ́n ìwọ níṣòro pé tàbí pé akọ rí pé ayé kò fẹ́ kẹ́yìn sí ẹdí àbí ó ti lọ ṣe kankan ìjọ ìlú mọ̀ pé ò léèyàn èèyàn kan pèdè fún mi ó ní ẹ ṣe máa wà diplomatic mọ́ diplomacy láàrin onítíátà Abosi ni mi ò dẹ̀ mọ́ ṣe mi ì mọ́ bọ́ ṣe ń yín mú síyàn mi ì mọ́ bọ́ ṣe ń báyàn ṣe kí n máa bá rẹ́rìn kí n dẹ̀ máa ní ìkọ̀kan ìgbésẹ̀ nígbà tí mi mọ́ ṣe jẹ́ ń dáwà mi mo rí i pé báyìí lè ṣe bátọ̀ ń ṣe pàápàá obìnrin mo lọ ń bá ṣe jù àwọn òdẹ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹjọ́ wodo nítorí mo yọ̀dí tí n bá ń bọ́kùnrin ṣe má rò bí ágé ni mí mo dẹ̀ mẹ̀ǹkì kí n máa bá àwọn obìnrin rìn mo rí pé àwọn gan ní wàhálà mi jù mo ṣe ń ṣe pẹ̀lú ilé láti wà pẹ̀lú mi o tún lọ ń bá obìnrin ilé ṣe èmi ọ̀n dá mi fẹ́yàn kan mo fẹ́ wà pẹ̀lú ilé mo wá rí pé iṣẹ́ yóò gbà bẹ́ẹ̀ mo rí ẹ pé ṣe bó lórúkọ nìwọ náà ó dẹ̀ gbórúkọ ẹ dúró sójú kan so kémi tó mọ̀ mo ti ń kọlu ilé. ẹ̀yin nìkan kọ́ lẹ train under baba Suwe náà ṣe lè dárúkọ bíi mélòó kan fún mi. bàbá wa Yomi King Ọ̀pẹ̀bẹ́ I know Mr. Laarin he passed through baba Suwe pa Kasumu tó ń jẹ́ Kasumu yẹn baba Dogo baba Suwe ló sọ wọ́n ní baba Dogo I want to believe àwọn tó rú madam Ṣagẹ tí madam Ṣagẹ ń jẹ́ yẹn according to history baba Suwe ló jẹ́ kó máa jẹ́ Ṣagẹ yẹn Suwe tó jẹ́ ìyàwó wọn náà pass through him. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ṣé o bá pẹ́ lára ọṣẹ. ó máa ń dọṣẹ ni. nítorí máa ń ṣe bí wọn náà gbà mí. ẹ ṣì kan fún ẹja rẹ nsìn. tuyo gbọ́ bá kó ẹ bá kí bọ́ bá. No. Wow. Kàṣíláàtì gbowó ìjáde tí bá irun wà àárẹ̀ ara mi ó lọ. ọ̀sán owó oṣù fún ẹni. mo ti ná tán sà ìjọ kẹta ó ti tán. owó tí o fi odindi ọgbọ̀n ọjọ́ ṣe iṣẹ́ ọjọ́ mẹ́ta ló fi ná. èmi ìdè lọ́jọ́ méjì torí wọ́n ti jẹ gbèsè lẹ̀ kóṣù tó parí wọ́n san gbèsè tí mo jẹ kí n lè ráyè tún jẹ mí. sọ́rí o yá wèrè ni. láìláì ìyá wèrè. God. May his soul continue to rest in peace. Amen. Àwọn rántí àwọn fíìmù yẹn ìyá ọkọ̀ bọ́n vita gbogbo ẹ̀ àpọ̀nbípo rẹ̀ oríṣiríṣi àwọn fíìmù yẹn pọ̀ lóríṣiríṣi nígbà yẹn lẹ́dí stages. Mo kàn notice pé tí wọ́n bá ti ṣe nǹkan lọ èmi notice pé kí ni wọ́n ń kọ kí ni wọ́n ń ṣe bó ti jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́rìn ń pa mí kúrà instead kan béèrè pé kí làwọn ṣe táwọn ṣe dáadáa bí wà yẹn lèmi ti ń notice pé kí ló sọ torí kò sí bí wọ́n ṣe lè gbọ́n tó o lè rí pàpọ̀ ẹ̀. wọ́n ti wá ń kéta nípa kí ni ìmọ̀ tèmi mọ̀ because àwọn fẹ́ kí n understand iṣẹ́ yẹn. ìgbà wo lẹ́yìn fúnra yín wá dá ṣe fíìmù tí yín. My first movie was in 2005. That's with Omi Adágún. Are you still with Baba Suwe then? No, mo ti ṣe tán. Okay. Ìyá ògan lẹ dé ọ̀dọ̀ wọn náà. That was 2001. Lẹ́yìn Omi Adágún kọ́. Mo ṣe pàjáwìrì. Lẹ́yìn pàjáwìrì wọ́n á ṣe mo fẹ́. Kí lẹ sọ́nu mo fẹ́ yẹn? It's about a single father. That is Alhaji Taiwo Hassan Ogogo. Ìyàwó ló ń gbèjà kọ́ máa ṣe ìyàwó léṣe. Kọ́ máa la nǹkan mọ́ ìyàwó lórí. Ẹni tó fà tó sì lárí mọ́lẹ̀ tó kú. Ìyàwó adé wò pé òun ò lè máa bá ládùn òṣè fi bàbá lẹ̀. And then we had to begin to suffer àwọn ọmọ. Tamalo bàbá no prison. Then my sister tó jábúrò mi wọ́n mú sister mi wọ́n fi lọ ṣe rituals and inú prison bàbá mi wá yẹn gẹ́gẹ́ bí abàmọ́ ló ti níran pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ sọ́mọ òun so gbàtí bàbá mi máa fi jáde torí mi lè lọ sọ fún inú prison pé kan báyìí ṣẹlẹ̀ so ọlọ́mọ méjì dẹ ọmọ kan and before oore tí bàbá mi ti wá ṣe sẹ́yìn tó ti ṣe fún Bukky right pẹ̀lú àǹtàlá níyan padà wá fúnà and then
we became happily ever after. So that is mo fẹ́. that's Mo Fẹ́. lẹ́yìn mo fẹ́ yẹn ńkọ́. Then Ọ̀nà Àbáyọ. lẹ́yìn yẹn ńkọ́. Ọ̀nà Àbáyọ, mo wá ṣe film Father Moses. That was my first cinema movie. That was in 2013. That's with Desmondeli Otiniedo and the rest of others there. So then after Father Moses, I did my Tommy. Ó sì lè marry education láti lọ máa ka ìwé Western education kó dẹ̀ tún máa kọ́ iṣẹ́ àbí kó máa ṣe film because there is no born actor anyway. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá kiri? Ṣẹ́rù yín débi. Kí ló wá ká bá rí kiri lóru bí èkúté. Ṣé oore tí mo fẹ́ ní ló ti di mọ́ mi lọ́wọ́ báyìí? Àmì mò ń sùn ṣe làwọn eléyìí yọ kiri. Gbogbo entertainment hub iṣẹ́ movie yàtọ̀. Òun lè ṣe máa ní pé tó máa ń sọ pé movie star gbogbo stars tó kú wọ́n máa ní I'm not a movie star àwọn yẹn ni stars. Torí pé iṣẹ́ táwọn ń ṣe wọ́n lè mímí lè má rí wa sójú for 10 years. Yes. Because our medium is to be in a place, shoot a movie and then they push it out. But olórin tó bá kọrin wọn, wọ́n sì fẹ́ engage àwọn èèyàn physically, wọ́n á lọ ṣe show, wọ́n á ṣe tour. Àwọn ò lè máa ṣe tour torí kò ń ṣe theatre, kò ń ṣe stage performance. But àwa là ń sọ day to day táwọn èèyàn ń ṣe inú ilé wọn. Ẹ̀ ń dáná oúnjẹ ni, ò ń ṣe mechanic ni, báwo ni mechanic ṣe máa ń ronú? Gbogbo ìwà oníkálukú la fi ń act. Táwọn èèyàn ríra wọn bẹ̀ tọ́wọ́n bá pé mo ṣe máa ń ṣe ń bí iṣẹ́ àbáyé ń ṣe rè bí Nàìjíríà ṣe rí lélẹ̀. Eléyìí tó bí o. Níbo ló dé dùn lọ? Ibi kọ́ lọ́nà ayọ̀dẹ̀. Àwọn mi kọ́ lélẹ̀. Báwo ni mo ti máa ju àwọn tó dò? Tí àwọn mi ti máa mú ẹja kékeré yìí. Adélani, àwọn mi nìyẹn náà. Kí ló dé tó bá fi lọ fún òjò tó bá lọ fi tó àwọn tèmi? Iṣẹ́ fíìmù nìkan lè fi rí. And that is why the government needs to do more. Ìyàtọ̀ ti wà. There is Netflix Nigeria. There is our Prime Video náà ti wà. They are now investing in local content. Ìyàtọ̀ ti wà. Ó ti ń wà dáadáa. And then people are now going to cinemas. Tourism ti wá ń pọ̀. Yomi Fabiyi, mẹ̀tọ́ mi yẹn, lẹ́yìn mẹ̀tọ́ mi yẹn, fíìmù ilẹ̀ tún ṣe. Fíìmù pọ̀. Okay. Mo ṣe Sadat. Okay. Mo ṣe Awòṣàkùn. Mo ṣe Your Wife Is My Slut. Mo ṣe Classroom Love. Agbèsórísun. Mo ṣe Ọkọ Ìyábọ̀. Ibi tí mo ewo lọ́kọ̀ Ìyábọ̀. That was a film tí mo ṣe nígbà tí ọ̀rọ̀ wàhálà táwọn fa wàhálà bàbá Ìjẹ̀ṣà. Okay. Nígbà yẹn and it's quite unfortunate pé ẹ mọ̀ pé ọwọ́ ló ń ṣe ajújó gbogbo nǹkan gbogbo orin ló wí. Story tí mò ń ṣe is a different storyline. Àmọ́ nítorí pé ẹni tajọ́ ń fa ọ̀rọ̀ ńgbà yẹn me being an activist and fighting for human rights torí pé àwọn ará bí wọn ò mọ ohun tí mò ń ṣe gbogbo ìrọ́kàn wọn ni pé torójó ní fíìmù ní ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ìdí tí mo ṣe ń dìde mo ṣe ní kí wọ́n máa fi ẹ̀tọ́ ẹ̀dùn nìyẹn. Meanwhile èmi mọ̀ lọ́kàn ara mi pé gbogbo ń tẹ́ tó lẹ̀ ẹ set up ni and then ẹ bá tún wá set èèyàn up tẹ fẹ́ wò pé ẹ fẹ́ lu awọ́ agbára àbọ̀wọ́ obìnrin láti fi ìyà jẹyàn ẹ fẹ́ lu ọwọ́ òfin torí pé ẹ ti ṣàwọn àlùmúlùmálà kan ẹ fẹ́ jẹ́ kó look real ẹnìyẹn dẹ̀ ti kó sí páńpẹ́ kan lápá àbí kan ká tó lè mọ̀ tọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ fún ẹnìyẹn ní nǹkan pè ní fundamental right of fair hearing and fair trial. Tẹ́ bá fẹnu ọ̀dájọ́ nìkan lórí social media àbí public opinion tẹ́ ẹ̀ follow rule of law ó ṣeé ṣe ká ló máa fi ìyà jẹ aláìṣẹ̀. Nígbà tí mo dẹ̀ sọ gbó yẹn àná àwọn nǹkan tí mo tún sọ lọ ní pé yóò tí understand ṣé tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ yẹn jẹ́ ọmọ kékeré ṣé ohun tẹ́ ń sọ fún mi pé ó bójúmu lábẹ́ òfin lórílẹ̀‐èdè Lagos State àti Nàìjíríà kí èèyàn kan lúgọ síbì kan kó fi kámẹ́rà ábì kan kò ń ṣe pé bóyá kámẹ́rà yẹn wà ń bẹ̀ tẹ́lẹ̀ o rò pé mo fẹ́ wo bó ṣe fẹ́ ti ọwọ́ bọ ọmọ yìí ní ojú ara mo fẹ́ wo bó ṣe fẹ́ ṣe wà lọ record o fẹ́ record ẹ̀ gbogbo lábẹ́ òfin is child pornography no matter the intent kò síbi tó ti ń ṣe investigation rẹ̀ ní gbogbo àgbáyé tó máa ní ọmọ tí ò tí ì tójú bọ́ kó gbé ara ẹ̀ sílẹ̀ physically kó tún la ewu kọjá nítorí ẹ fẹ́ mọ̀ bóyá ó ti la ewu kọjá rí ẹranko gan ò ní ṣerú ẹ̀. mo ní tó bá jẹ́ pé lóòótọ́ o fẹ́ gbá risk yẹn pé mo kọ̀ pé kọ́ fọlọ́pàá mímí náà kí lọ́ọ́ jẹ ẹ̀ṣẹ̀ mi o àmọ́ máa fi ọmọ kékeré dẹ́ tó bá lẹ́ni yẹn ti ṣe rí náà ló máa fi dẹ́ tó bá jẹ́ pé olómọ yẹn fọ ọkọ̀ ọmọ kékeré ọmọ ọdún méje ọmọ ọdún márùn
òun náà ló máa fi dẹ̀ o ò ní padà wá lo àgbàlagbà àbẹ́ni tó ní gbogbo nǹkan àgbàlagbà tó ti ń ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin tó ti mọ bó ṣe lè tọ ọkùnrin kó wá fọwọ́ kàn òun kó fi dé ọkùnrin tó bá ṣe yẹn ẹ̀ka ló ṣe. Nígbà tí mo dẹ̀ rí pé gbogbo ẹjọ́ tí mo wá àlàyé tí mò ń ṣe yẹn arábìnrin yẹn ó kàn ń bọ́ta á jókòó síwájú kámẹ́rà ẹ̀ á lóun ṣe live over 6 million 10 million ló kàn ń sọ ohun tí mi ò mo wá wò ó pòkè èmi náà ní ohun tèmi náà lè fi jà tí mo dẹ̀ lè fi ṣàlàyé ara mi nítorí tó bá ń sọ pé báyìí ló ṣe jẹ́ lọ tó bá tètè sọ̀rọ̀ síta àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni mo ṣe wá wò pé ìtàn tá à ń kọ lọ ìtàn báyìí ni jẹ́ ń change character àwọn méjì kan náà ẹ̀ kó jẹ́ orúkọ mi kó jẹ́ bẹ̀rẹ̀ orúkọ mi kó jẹ́ bẹ̀rẹ̀ orúkọ onítàn yẹn kí n wá sọ ohun tó fàjà láàrin èmi àti ẹ̀ àlàyé tèmi ṣe tí ò fẹ́ káwọn èèyàn gbọ́ yẹn kí n ṣe sínú fíìmù yẹn kí n dẹ̀ tún jẹ́ kó yé pé àlàáfíà lèmi ṣì wá àti ohun tó tọ́ àti ohun tó tọ̀nà ó ń ṣe ibi tó ń rojọ́ mi gbà torí pé kò lè bá wí àwíjàre ẹ kì í fẹ́ kéèyàn takò yín ẹ kì í fẹ́ kéèyàn sọ pé ẹ ṣe gba bí báyìí wò because the only problem tán ní ni pé ẹ̀yin sọ pé báyìí ni ẹ ti tà síta èèyàn kan wá sọ pé ẹ wo bí n tèmi wò yìí ẹ ṣe jẹ́ ká fi báyìí wò ẹ jẹ́ káwọn ọlọ́pàá ṣe iṣẹ́ wọn kán wádìí gbogbo dájú kí la wá padà wá ṣe àwa fi ṣe fíìmù ariwo tó dẹ̀ ń lọ jàrán yẹn pé ọkọ̀ Ìyábọ̀ gbà tí mo ti ti bá lò yẹn á wọ àwọn èèyàn láti fẹ́ wò wọ́n á lè rí mẹ́sẹ̀gì yẹn bẹ́ẹ̀ àmọ́ kí la rí wọ́n tún yí mọ́ mi lọ́wọ́ pé kí ni mo wò pé irọ́ yín tẹ́ bá parọ́ yín tán tọ́lọ̀ bá dẹ̀ lóhùn dé ní rí kankan mú bọ̀ bẹ̀ wọ́n ò dẹ̀ rí kankan mú bọ̀ bẹ̀ wọ́n ṣe gbá wọ́n gbégbèsè wọ́n gbé lọ kóòtù Ọlọ́run dẹ̀ gbà ṣàkóso mo kẹsẹ̀ járí lórí wo yẹn ẹnìbọ̀ tí àlọ́ lè jẹ́ Ìyábọ̀ oye bàbá Ìyábọ̀ wà oye Ìyábọ̀ Aníṣu wà Ìyábọ̀ Ọbásanjọ́ wà Ìyábọ̀ Ìjó wà Ìyábọ̀ pọ̀ lóríṣiríṣi wọn láwọn fake account àwọn kọ́mítọ́ kọ́ fi àtàkì mi mo dẹ̀ ń mọ̀ lọ́kọ́ ara pé ìwọ ló wà ń dìé o àti wá pé orúkọ onítàn yẹn direct á lè nítorí pé ṣe orúkọ òun bẹ̀ èmi mọ̀ àwọn ará social media àwọn fans ò ní mọ̀ pé ó ń dáná yá mi lábẹ́ bọ̀ lórí péjì ẹ̀ ó dàbí èèyàn Ọlọ́run àwọn tẹ́lẹ̀ rí wọ́n dẹ̀ ti ń rí pé social media láti ń kó èrò Johnson àwọn kan ò fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú orúkọ wọn ṣùgbọ́n ọ̀pọ̀ nú ìkà àti ẹ̀mí òkùnkùn tó wà lórí social media ọwọ́ wọn ló wà èmi máa sọ fún yín categorically àwọn blọ́ọ̀gì tó fi ń ṣe ìkà tó jẹ́ pé popular tó ń ba yàwọ̀ jẹ́ àwọn ní tíátà ni ó dàbí finance àwọn ní ringleader àwọn ọ̀pọ̀ ìkan ní syndicate àwọn tó jẹ́ olórí ń bẹ̀ àwọn ní tíátà wa táwọn èèyàn rò pé àwọn like ni ṣùgbọ́n Ọlọ́run wá ṣe kí ni Ọlọ́run ṣọba àbòsí àwọn náà rí bàjẹ́ gbogbo ìbàjẹ́ tó ti ṣe irú àwọn tá a ṣe kankan tó jẹ́ pé gbogbo ayé wa la fi filẹ̀ pé ẹni yóò gbọdọ̀ ṣubú ogun yóò gbọdọ̀ wọ ẹni lọ tó jẹ́ pàwọn náà lọ́wọ́ bọ́ sí kọ̀rọ̀ tán ní káwa náà ká má jẹyàn wọn kò tí ì jẹ wọn dáadáa bó ṣe jẹ wọn díẹ̀ ó lọ jẹ nǹkan míì wọ́n máa jókòó tí wọ́n tó bá ráyè á jẹ tàárọ̀ á jẹ tọ̀sán kálẹ̀ á jẹ sàárì. How do you get into the industry? Ọlọ́run kan you know I have talent kò lè ṣàdédé bára mi bẹ́ẹ̀ talent wèrè wo iṣẹ́ tíátà a lè máa kọ kóòtù síwájú kíní kan you have to be talented and be prayerful. àdúrà ọ̀rọ̀ bàbá Jésù ò wá àti fíìmù iṣẹ́ fíìmù iṣẹ́ ayé ni kò sí bá ṣe fẹ́ package ẹ̀ in theatre you must give to Caesar what belongs to Caesar you must be willing to sacrifice. Kí Dangote tẹ̀lé ẹ wá sínú industry tí o ò bá ṣọ́ra ojú máa jọ ti owó àtẹ̀yìn méjì papọ̀ wàá kọ́ wà níbì kan ni rédà bì kan ni wàá máa fagídí wá orúkọ yẹn ẹ̀yin ṣáà rí mi social media náà ló máa wà rí pé gbogbo orúkọ ẹ máa dìrọ̀ mọ́ social media or a particular app ẹ wo àwọn òkìkí táwọn èèyàn ní sí app ló ń gbé òkìkí mi dúró tí app yẹn bá jápo kò sí nǹkan tó máa syndicate lọ́mọ tó ń ṣe yẹn because gbogbo ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn kò ní substance of creativity and the depth of the job. àwọn èèyàn lè máa tàn yín lórí social media nígbà tó wọ́n ti bẹ̀rẹ̀ sí ń rí ẹ kó wọn náà ti ń gather flesh wọ́n á mú ìṣáná ó dá lu àkàbà tó bá gòkè wọ́n wá ń sọ fún mi pé ó dáná ni ìwọ náà ti ń gòkè òkè kọ́ ló ń gùn. bàbá. In fact ẹ ṣe gan gbogbo ẹ̀yin tẹ́ tí ń wo program yẹn látàárọ̀ pa àwọn èèyàn tí wọ́n wò á káàkiri àbáyé bá làwọn èèyàn ṣe lè get ní báyìí. wọ́n send the message sí mi ní orí Facebook àbí Instagram or number yìí
kọ́kọ́ send WhatsApp message sí báwọn fẹ́ ṣe fíìmù wọ́n máa pè é kọ́ WhatsApp chat only to 080 290 626 92. Once again, sir. 080 290 626 92. 92. That's the number. Ẹgbọ́n nǹkan tó ń sọ WhatsApp. láti yéélélè babaláyé lọ sí gẹ̀gẹ̀ skeledi gbàǹgbà àtàgbà àtọmọdé kájọ máa gbẹ̀tọ̀ yìí o.